Sẹ́sì Baka. Excuse me. Excuse me. Ẹ wá wo nǹkan tí Messi tí ó fojú Baka rí. Hello. Yeah. Oh, please. Be calm. Mo ro níṣẹ́ ó lọ fẹ́ rí mi yá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Fúlùkẹ́. Tó ẹsẹ̀ wo gan ni mo ṣe ọ́? Ó ti yẹ kó mọ nǹkan tí mo fẹ́ rí ọ fún. Kíní ò ní. Kíni o? Kíni yẹn? Kíní ti bí tó o bá fún mi bí ìgbà tí èèyàn bá. Will you just shush and stop beating about the bush and go straight to the point? Fún mi Dioni ni. What's Dioni? Dioni. Oyin ti bí wo. Jẹ́ kí n sọ ọgẹ́ ẹyin sọ kó gúdúgbò mo la gbogbo ẹ̀ mọ́lẹ̀ pátápátá tó ti yọ torí satellite ni mi èmi náà ṣe èèyàn kékeré ń lu yìí tó ti sọ̀rọ̀ mi ti yọ báyìí bó ṣe dé premiership láti bẹ̀rẹ̀ oní bí mo ṣe ń bá lọ tí fi gba champagne bó ṣe bí ṣe mọ̀ tó tọ̀ ìlera wọn lọ́nu tó sọ gbogbo ẹ̀ báyìí stage ni ilé mi náà ṣe fọkàn balẹ̀ ebi ìwọ ló mú mi kúrò division 1 kí á ló dé tó fún mi red card láì ṣe pé mo ṣẹ̀ ńgbà tá a bẹ̀rẹ̀ nǹkan láti group stage tá a sì gba round 16 láti bẹ̀rẹ̀ ló yẹ kí n ti dé quarter final kí n bá wọ semi final ló yẹ kí n bá wọ final ọ̀hún nígbà tí n bá fẹ́ ba ayé èèyàn jẹ́ ni èmi tó ṣe wá èmi náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ tó máa ń gbọ́ Mr. Satellite ìpè méjì ní gbogbo àdúgbò yìí. Shush your mouth. Shush your mouth. gbé ìṣẹ̀lẹ̀ kan tí n bá ṣe ayé mi ó bàjẹ́ nígbà tí ẹ bá ṣiṣẹ́ rí ilé ayé tọ́lọ́run òde ó lọ àlùjẹ́ náà ni ọlọ́run ní fífá dé ṣèdùn torí ọlọ́run jọ òye ìsìn kan sí. You're nothing but a chatterbox. Am I chatterbox? Keep quiet. Shush your mouth when I'm talking. Sorry, tell nǹkan fún ẹ. Nǹkan tí ò yé ẹ mo fẹ́ kó yé ẹ ń sìn. You're nothing but a dullard, a pauper, a church rat. You got no money. Sorry, your pocket is too lean for me. So, sorry. Mi ò lè fún ẹ ní dihani kankan mọ́. Irọ́ ó gbọ́ àwọn tó rí mi lónìí mo lómi la ìlí ni o ìlí ni irọ́ máa gbọ́ èyí ó ti fi tèmi náà gbọ́ dé o gbọ́ tiẹ̀.